ẹwà sítorí pé kìíní náà kí ló ń ṣẹlẹ̀ ẹgbọ́n nǹkan tí Seun Kūti wí èwo lìjọra ẹni lójú gan kí ló ń ṣẹlẹ̀ eléyìí ò dáa aláfẹ́ correct bad government èyí gangan tún put into bad government ẹgbọ́n tí Seun sọ no wonder kì í ṣe sákọ̀ọ́kọ́ kì í ṣe kejì ẹ̀ kò mọ̀ pọ́n máa rìkọ́ọ̀dù lélẹ̀ ó ti pẹ́ tó ti ń kó ìgbàdí fún ọlọ́pàá ẹgbọ́n tó sọ ó ní àìmọye ìgbàdí tí ọlọ́pàá máa ń jẹ lọ́wọ́ òun ó ní àìmọye ìgbàtí free ìgbàtí tí ọlọ́pàá máa jẹ so o ti ń kó ìgbàtí fún sójà ti pẹ́ o ti ń fún ọlọ́pàá létí ti gbẹ́ and I'm very sure pé lè pẹ̀lú gan is a set up for you because o mọ̀ wípé wọ́n máa rìkọ́dù ẹ̀ tí o sì tó yẹ pé ìyẹn wà ní secretly tó ti máa ń ṣèkà yẹn ti pẹ́ eléyìí ò dáa náà wà á bọ́ta ẹ máa lẹ́ǹjà fún revolution ẹ máa kọrin pé bad government ṣé lè tí wọ́n ṣe yẹn tó wà nínú òfin ọlọ́run àti òfin ènìyàn kéèyàn máa wà ìbàjẹ́ ló wù náà Seun eléyìí ò mójúmu náà P-Square jáde ó ní pé kí wọ́n ó ń bẹ ọlọ́pàá pé kí wọ́n ṣàforíjì fún ẹ kán síjú àánú wò ẹ́ ìwọ jáde ìwọ sọ̀rọ̀ wípé ìgbà tí tó jẹ yẹn kò tí ì jẹ ṣé nínú lọ́lọ́pàá tí ń jẹ ìgbà tí ni kò sí nǹkan tó fẹ́ ṣe fún wọn kí ló ṣẹlẹ̀ ṣé nílé ayé náà torí pé ẹ ti fẹ́ dogun ẹ ti lówó ẹ ti lọ́lá ẹ̀hẹ́n ọmọ superstar níyàn sófọ́kíwọ̀ bàbá yín tó kọ́rọ̀ ọ̀gán tó ń lorúkọ tẹ́ ń jẹbo ló wà lé ni ó ti kú náà ní bàbá yín pẹ̀lú bàbá yín fúnra rẹ̀ ibo ló gbadélé níbo ló wà bàbá ti lọ orúkọ rere sàn ju wúrà àti fàdákà lọ ká bá nítorí wípé torí pé ìjọba ẹ ó ṣe nǹkan fún bàbá yóò ṣe nǹkan fún bàbá yín àbí ìkọ̀kọ̀ ṣẹlẹ̀ sí yín does that mean kẹ́yìn náà tún wúwà yẹn ni a lè fi búburú correct búburú náà ká bá sọ pé torí pé ìjọba ń wúwà tí ò tọ́ káwa náà wá máa wúwà tí ò dáa àwa la lè correct wọn àwa la lè jára wa gbà àwa la lè gbára wa kúrò lọ́wọ́ ìjọba amúnisìn kì wá sí pé ká máa rúdù sí wọn ká máa kó gbàtí fún wọn lóòótọ́ àwọn gangan jẹ̀bi torí pé bó ṣe máa harass àwọn èèyàn ti ń pọ̀ jù ẹ̀yin ọlọ́pàá lẹ̀ fúnra yín ní àpọ́nlé àwọn ọmọ tí ò tó yẹn máa tọrọ owó lọ́wọ́ wọn ọlọ́pàá mi máa sáré káàkiri tẹ̀lé ọmọ tí ò tó lẹ́yìn báyìí torí wípé ó gbà lásán pé kó máa sọ òun nítorí àtẹnujẹ ẹ máa sáré gọ̀lọ̀gọ̀lọ̀ tó àwọn ọmọ tí ò tó yín lọ́rùn àndé ẹ̀yin tó jẹ́ pé ẹ̀yin tẹ́ máa rílíìsì ọlọ́pàá tẹ́ rílíìsì fún àwọn ọmọ yìí àwọn ganan jẹ́ kẹ́ wọlé nítorí àtẹnujẹ ọlọ́pàá tó yẹ kẹ́ máa ó ti pọ̀ ju ibo lẹ́tí ní nílùú òyìnbó torí bẹ́ẹ̀ ní security náà ni irú àwọn olórin kéèké ó máa lọ ẹ máa ẹlòmíì tẹ̀ máa lọ sí pátí á lọ gbọ́lọ́pàá bíi mẹ́ta sójà bíi mẹ́rin á máa tẹ̀lé wọn lọ́yìn fún forward reason because ẹ̀ nímọ̀ ẹ̀ lóye ẹ̀ ní security tó péye wọn ṣe ní máa rúdù sí because wọ́n sanwó fọ́lọ́pàá wọ́n ń gbọ́ ọlọ́pàá kókó sọ wọn bó ṣe gbá ọlọ́pàá létí nìsí tó bá tún lọ bìkan lẹ́yìn tó bá tún lọ pọ̀ ọlọ́pàá pò nídìí ọlọ́pàá lẹ́yìn ẹ̀ tó kó fúrú wọn ẹ̀yin lẹ fira yín wọlẹ̀ ẹgbẹ́ ọ̀rọ̀ tó sọ ó ní ìgbà tí free ní ẹ̀sẹ̀ mọ́ jẹ́ ó yẹ kó ti bá mi la. Instagram come explain you know how many police I don tear slap they say because you be fella pikin you know say na because Jesus be God pikin if he die for you you must know who you are before you make your move so I make my move from where I dey because I know who I am that's how I must make my move. Enyike, we have your time. Me, I have your time. Mi ò rí ẹbú ọlọ́pàá ló jẹ̀bi. Ọlọ́pàá la látẹnujẹ. Àwọn náà ti fìgbésí ayé ara wọn wọlẹ̀. Àwọn ọmọ ọlọ́mọ máa lọ ẹ máa chẹ́kì báàgì wọn. Ẹ máa harass àwọn èèyàn because ó ti kó àdàmọ̀dì sínú yín. At the same time, àdí sọ pé torí wípé ìjọba ń ṣe tí ò dáa. Káwa náà wá máa hùwà ìbàjẹ́. Eléyìí tó ṣe ikú díẹ̀ káàtó, ó tún wá bọ́ sórí social media tó fi ń brag. Ẹ̀kọ́ wo ni wọ́n fẹ́ kó àwọn míì wà bọ́tà wà ní revolution ló dáa ẹ máa ní ìjọba ń ṣe tí ò tọ́ ṣé ibi tó ti fẹ́ correct ìjọba tí ò tọ́ ṣé àwọn tó rán yìí sáwọn náà wá bá bàbá yín àbáwọn náà wá sí ìjàmbá fún yín olóòlágbára ẹ nímọ̀ ẹ lóye ẹmọ tó pọ̀ ẹ lè lọ́fẹ́jọ́ wọn sùn náà kì í ṣe pé kó gbá etí ẹ níta gbangba you can shout him èyí ò ní mínì pé nínú anger pẹ̀lú trauma èèyàn lè pariwo mọ́yàn ṣùgbọ́n kìí ṣe bí pé kó la ọwọ́ ẹ̀ kó fi gba ọlọ́pàá létí nínú uniform eléyìí ò make sense now ẹgbọ́rọ̀ ti ṣe ń sọ now kí ló ṣẹlẹ̀ gangan eléyìí ò make sense now ṣé torí pé nǹkan dẹ̀ ti ṣẹlẹ̀ síyàn kẹ́everybody náà dẹ̀ wà máa wò pé ó yẹ kẹ́everybody náà máa ṣe àìmọ́ iye àwọn tó ti ṣe jàǹbá fún àmọ̀pọ̀lọpọ̀ ò dáa ṣùgbọ́n wọn náà la máa support wọn ibi táwa kan bá ti sọ pé nǹkan tó lọ́pàá ń ṣe ò dáa ibẹ̀ lẹ́yìn nǹkan ti máa sọ pé nǹkan tó ń ṣe dáa ibi tá bá ti sọ pé ń correct ìjọba pé nǹkan tíjọba ń ṣe ò dá ẹ̀yin kan mọ́ máa dìde pé nǹkan tíjọba yẹn ń ṣe dá pé ṣe náà ń dìtẹ̀ wọn mo mọ́ tẹ́ ṣe fún mi lórí ọ̀rọ̀ Tinubu lé nínà
àwọn olóṣèlú yìí tá bá níjọba wọn ò dá mọ́ ṣe ń ṣèjàmbá fún wa ẹlòmíì máa tó wọlé bọ̀tán bá ti lè fún most of people yín lówó ẹ̀yin náà lẹ tún support wọn náà kì í ṣe ẹ̀yin olórin ẹ̀yin actress ẹ̀yin actor ṣe bẹ́ẹ̀ náà lẹ support àwọn olóṣèlú ìjù because ẹ̀yin lẹ ní followers jù ẹ̀yin lẹ ní viewers jù ẹ̀yin lẹ lérò lẹ́yìn jù ẹ̀yin náà lẹ lò ẹ wá lẹ fẹ́ correct bad government ẹ̀yin gangan ní láti correct ara yín ẹ wá mú bàtí òun kò fọlọ́pàá ẹ̀yin gangan jẹ̀bi ó jẹ̀bi eléyìí tó ṣe you need to apologize kò make sense now ẹ gbọ́rọ̀ tó ń sọ lẹ́nu ẹ wo fídíò jàre. Gbogbo nǹkan kọ́ ní ìjọba o ìtawà gan contribute inú ẹ̀ pọ̀ o gbogbo nǹkan kọ́ ní ìjọba o gbogbo nǹkan kọ́ ní ìjọba o eléyìí táwa gangan contribute inú ẹ̀ ti pọ̀ jù eléyìí táwa náà ṣe pọ̀ wọ́n ní ṣe tí èèyàn bá ṣe rí ni Ọlọ́run ṣe máa yan olórí burúkú èèyàn tí ẹni yẹn olórí burúkú olórí tí ò dá leader burúkú lọ́lọ́run ṣe máa ń yàn tí wọ́n torí pé wọ́n mọ̀ pé ọwọ́ àwọn tí wọ́n fẹ́ yàn síbẹ̀ gan ìwọ́wọ́ wọn ò dá tó bá yọ olórí gidi fún wọn àwọn náà wọn padà máa pàdánù tó yóò wá yan tẹ́rọ olórí fún wọn tí ó mọ̀ fún wọn pàṣán ọ̀tí tẹ́ bá ronú yín pìwàdà ó fẹ́ correct ìjọba ẹ̀dẹ̀ tún wùwà tí ò dá ẹni ìjọba ṣe nǹkan tí ò dá ẹ̀yin náà dẹ̀ tún wùwà yẹn náà ṣó ẹ ká máa support tí ò dá ni bẹ́yàn bá tẹ̀ wá ní trauma tó ní shock pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ it doesn't mean wípé èèyàn náà tún máa contribute síbẹ̀ ẹ mọ́ gbàgbé pé gbogbo agbára tá a ní ó máa dópin lọ́jọ́ kan gbogbo mo mọ̀yàn amọ̀yàn mo láti rí ńlá lọ́wọ́ mo nígbà lọ́wọ́ ó máa stop jọ kan. mo fẹ́ lọ gba sí àná bàtà fẹ́ fi.